Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé wòyí níbikíbi tí ẹ wà, tí ẹ ti ń wò mí, tí ẹ ti ń gbọ́ mi. Ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá Autonomy Digest, Open Editorial Monologue. Mo kí yín, ẹ kú dédé wòyí. Mo sì kí orílẹ̀-èdè Amẹ́ríkà wípé a kú àjọ̀dún 200 ọdún ó lé 50. Ẹ̀mí wa ṣọ̀pọ̀ ẹ̀ láyé, àmín. Ọ̀rọ̀ tí mo fẹ́ mẹ́nubà ní sáà yìí, ó ní ọ̀rọ̀ tó ń jà ràìnràìn nílẹ̀ lórí bí ọ̀pọ̀lọpọ̀ ò ṣe faramọ́ bí ìyàwó ààrẹ orílẹ̀ tí ò lédè tí a mọ̀ sí Nàìjíríà bó ṣe sọ wípé kí àwọn ìyá wa, àwọn àǹtí wa, àwọn àbúrò wa, àwọn ọmọ wa wípé kán lọ máa ṣe iṣẹ́ à ń ta gúgúrú, à ń tẹ̀pà, à ń dín dòdò, à ń dín àkàrà, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbà sí òdì. Láláì polongo fún ààrẹ Bọ́lá Ahmed Tinuubu, kò kì í ṣe nǹkan pé kò mọ̀ nípa ẹ̀, nítorí olóṣèlú tó dàbí Tinuubu ó ṣọ̀wọ́n. Kódà ó dàbẹ́ ni pé àwọn nìkan ni abínibí olóṣèlú ní orílẹ̀ tí ò lédè tí a mọ̀ sí Nàìjíríà. Gbogbo àwọn tó kù ability ni. So kò wá lè sọ fún wa wípé àwọn ò mọ̀ nípa ohun tí ìyàwó wọn jáde wá sọ, nítorí ohun tó ń ṣẹlẹ̀ gangan ni, òótọ́ sì ni. Tá a bá wá sọ wípé a ní ajá nínú ìjà tó wà níta, ó lè dàbí ẹni pé ṣe là ń parọ́, ṣùgbọ́n kò sí wọn táwa fẹ́ fi rọ́ṣe. Ṣé ẹ rí bọ́n ṣe gbé kalẹ̀? Ó ní ò dáa tó. Kò sí ohun tó wà tó bàjẹ́ ní pé Remi Tinuubu, ìyàwó ààrẹ, pé ó ní pé kí àwọn ènìyàn kán lọ máa dín gúgúrú, kán lọ máa dín ẹ̀pà, kán lọ máa dín dòdò, kán lọ máa sun bọ̀ọ̀lì. Kò sí ohun tó bàjẹ́ níbẹ̀ o. Àwọn tíṣà tán kọ́ máa níwèé, iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́, ká má ṣáà ti ṣiṣẹ́ ni. Kò dẹ̀ sí ẹni tí ò jáde kò lè mówó wọlé, yàtọ̀ sí pé bóyá ó ti gbé owó lórí nǹkan níta níbẹ̀ yẹn. Bákan náà ṣe lè mówó wọlé nìyẹn. Ṣé ẹ rí à ń dín gúgúrú, à ń sun bọ̀ọ̀lì, à ń dín ẹ̀pà, à ń ta búkà, à ń gbé nǹkan lórí kiri nílẹ̀ Yorùbá, à ń ṣàgbẹ̀, kò sí ìtìjú níbẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà mówó wọlé. Àwọn tí wọ́n ti ta gúgúrú tán fi rán ọmọ ní yunifásitì tí kìí ṣe ọmọ kan, tí kìí ṣe méjì, tán sì ń kọ́lé, ṣùgbọ́n tó jẹ́ pé ó lè jẹ́ ohun ìṣòro fún wọn láti lè ra mọ́tò lórí ẹ̀, kán máa fọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn. Ṣùgbọ́n ọmọ tí wọ́n fi gúgúrú pawó tí wọ́n rán nílé ìwé, ó ṣeé ṣe kí ọmọ yẹn kó lè rọkọ̀ fún ìyá ẹ̀. Ó ṣeé ṣe kí ìyá máa gbé lọ́dọ̀ ẹ̀ kó jẹ́ wípé ọkọ̀ tọ́mọ yẹn ń lò, òun náà nìyá ń lò. Ẹ má jẹ́ á fi gbogbo ẹ̀ ṣe ìbínú, nítorí pé kí ni? Kì í ṣe nǹkan tó burú jù. Kò sí nǹkan àbùkù, kò sí àbùkù níbẹ̀ wípé gúgúrú nìyá mi ń tà. Kò sí àbùkù níbẹ̀ pé ẹ̀pà nìyá mi ń tà. Àsìkò tá a wà yìí ti yàtọ̀ sígbà táwa ń dàgbà, tó jẹ́ wípé Fẹ́mi Akínrìmísí tí gbogbo ayé mọ bàbá ẹ̀ wípé àgbẹ̀ ni, tó máa sọ wípé my father is an engineer. Ńgbà yẹn mi ò parọ́. Agricultural engineer ni bàbá mi, torí pé